Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Impression tí ó dáa ni ọ̀rọ̀ ìgbìyànjú àti dàlúrú, incitement of the public and the populace. Òun ni kéèyàn máa wá gbé ọ̀rọ̀ wọn fẹ́ ṣẹbọ kan, wọn ò fẹ́ ṣẹbọ kan ni wọ́n torí ẹ̀ mẹ́nìkan ní Ìlọrin. Àwọn tọ́rọ̀ òye inú mo fi describe àwọn ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ àpárá ilé ọtí. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Orúkọ mi ni Alfa Barrister Dr. Ahmad Hussein Saddam Fọlọ́run Ṣọ́fàgbà. Adúpẹ́ fọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí òun ni wípé ẹ rí pé ní the last time tí mo sọ̀rọ̀ lórí platform yìí mo ní àwọn lọ́ọ̀yà wọn láwọn èsè tán táwọn fẹ́ gba béèlì wọn, àwọn ní nǹkan míì táwọn fẹ́ ṣe. Kí ni nǹkan míì tán fẹ́ ṣe yẹn? Òun ni pé wọ́n file preliminary objection sí kéèsì náà tí wọ́n attack wọ́n challenge jurisdiction court pé court ò ní jurisdiction láti gbọ́ ẹjọ́ yẹn. Ìtumọ̀ ẹ̀ fún gbogbo àwọn àtàgbò òyìnbó ni wípé wọ́n gbé ìpèpè wá síwájú ilé ẹjọ́ wípé ilé ẹjọ́ ò ní àṣẹ, kò lágbára láti gbọ́ ẹjọ́ yìí. Ní tí wọ́n gbé wá ń jò ní tí ò jẹ́ kí wọ́n ríbi lọ nìyẹn. Òun ni àwa ní ká wá ṣe lónìí. Ọgbà tá dé court fúnra wọn náà wọ́n tún sọ wípé kí ilé ẹjọ́ ó fi ìpèpè pé ilé ẹjọ́ ò láṣẹ àti gbọ́ yẹn, kí ilé ẹjọ́ ó fi ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan kó jẹ́ káwọn ó béèrè fún béèlì wọn. Ilé ẹjọ́ wá ní kí gbogbo wa náà kájọ fi làákàyè rò ó. Wọ́n ní mi ò láṣẹ láti dá sọ̀rọ̀, wọ́n sì tún bẹ̀ mí pé kí n ṣe nǹkan lórí ọ̀rọ̀ ọ̀hún. Méjèèjì ò lè wá papọ̀. Ìsídà kó kọ́kọ́ withdraw allegation pé mi ò láṣẹ láti gbọ́, àbí kó dúró lórí ẹ̀ kí n má gbọ́. Tó bá withdraw allegation pé mi ò láṣẹ àti gbọ́, ìgbà òun ní tó lè dá sí ní tó bá béèrè. Wọ́n wá ṣègbésẹ̀ lórí pé àwọn fẹ́ withdraw rẹ̀. Àwọn yòókù wọn sọ pé team ní lọ́ọ̀yà ẹni tó ṣáájú wọn lòun fẹ́ withdraw application yẹn, àwọn yòókù rẹ̀ ní rárá. Kóòtù wa ní nígbà tẹ́ ẹ̀ yéra yín yẹn tó sì já sí pé ìdájọ́ òdodo ni kóòtù yìí dúró fún láì ní ṣègbè lẹ́yìn ẹnìkankan, torí kóòtù mẹ́nìkankan rí nù wa ní tá a gbé déwájú wọn ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí. Kóòtù wa ní káyé ó lè rí i pé ìdájọ́ òdodo làwọn ń ṣe. Àwọn fún yín ní iye ìṣẹ́jú tó bá tó yín bí 15 ni 20 ni kẹ́yìn lọ́ọ̀yà kẹ́ ẹ fi lọ ṣàṣàrò láàrin ara yín. Tẹ́ ẹ bá fẹ́ ṣe, tẹ́ ẹ fẹ́ kílẹ̀ ẹjọ́ ó ṣe kẹ́ ẹ sọ. Kóòtù wa lọ recess. Ìgbà tán padà wọlé wọ́n padà decide pé lórí pé kóòtù ò láṣẹ, kò lágbára àti gbẹ́jọ́ òun náà làwọn dúró lé lórí. So application tí wọ́n ti wá file wọ́n wá move ẹ̀. Àwa táwọn oppose wọn náà ti file papers tiwa, àwa náà oppose wọn. Ṣẹ̀dẹ̀mọ̀ wípé ó ní iye ọjọ́ tẹ́nìkọ̀ọ̀kan wa náà lò tá a fi fọpọlọ kó gbogbo ohun tá a kó jọjọ. Iṣẹ́ làwọn lọ́ọ̀yà wọn ṣe, iṣẹ́ làwọn tá a takò wọn náà ṣe. Ilé ẹjọ́ nídìí àti jókòó kí wọ́n wo atótónu àwa méjèèjì, káwọn náà wo ẹ̀rí jẹ́mi nso kí làwọn lè gbẹ́sẹ̀ lé táwọn ó fi dúró lórí ibi táwọn bá rí i sí. Ní kóòtù fi wá béèrè pé wọ́n ní láti adjourn case káwọn ó fi lọ ṣe ruling àwọn kan tó wá ka ruling, ni wọ́n fi wá adjourn rẹ̀ sí ọjọ́ Monday tí ń bọ̀ tí í ṣe 11th September 2023. Ẹ dákun ṣé ilé ìtì fi ń já sí pé nísìnyí àwọn lọ́ọ̀yà àwọn tá a fẹ̀sùn kàn ń já sí pé wọn ò tí gbà ń sí pé kóòtù yìí ṣe kangaroo court. Àwọn ṣe rí àwọn lọ́ọ̀yà wọn ò pé kóòtù ní kangaroo court. Ṣe rí kí gbogbo ayé ó gbọ́ mi yanjú, ẹni tó pe kóòtù ní kangaroo kìí ṣe lọ́ọ̀yà. Àwọn lọ́ọ̀yà àwọn tá a fẹ̀sùn kàn yìí wọn ò fìgbà kankan pé kóòtù yìí ní kangaroo rárá. Àwọn aláìmọ̀ kankan tí hangover ọtí alẹ́ àná ò tí ì kúrò lójú wọn ni wọ́n bọ́ta tó ń pe kóòtù ní kangaroo. Tẹ́ bá lọ wo orí social media, tẹ́ bá wo ẹni tó ń pe kóòtù wọn ní kangaroo, ẹ rí pọ́rọ̀ rẹ̀ kàn jáde lẹ́nu ẹ̀ rí, ẹ sì rí pé ni ẹ̀dá tí ò ní kan ṣe ni. Ṣé ti get ẹ̀? So mo fẹ́ correct impression yẹn. Àwọn lọ́ọ̀yà àwọn tá a fẹ̀sùn kàn wọn ò pe kóòtù yìí ní kangaroo. Èyí tó ṣe kókó ni wípé tẹ́yàn máa gbẹ́jọ́ lọ sí court, ẹni tí wọ́n pè lẹ́jọ́ lè wò wípé
kóòtù yìí kọ́ ló yẹ kẹ́ ẹ gbé mi lọ kóòtù míì ni tí lọ́ọ̀yà rẹ̀ bá wò dáadáa pé kóòtù yìí kọ́ ló yẹ kẹ́ ẹ gbé mi lọ bí nísìnyí kéèsì tó yẹ kéèyàn gbé lọ sí high court kó wá gbé lọ sí magistrate court tó wá gbé kéèsì yẹn lọ sí magistrate court lọ́ọ̀yà tí ń bá ń jẹ́jọ́ òun l'opportunity àti raise ń tà ń pè ní preliminary objection irú yìí táwọn lọ́ọ̀yà yìí ṣe yìí láti sọ ìdí láti fi ìdí múlẹ̀ tó fi rò wípé kóòtù yìí kọ́ ló yẹ kí ẹgbẹ́jọ́ yìí wá so ìtumọ̀ táwọn lọ́ọ̀yà yẹn ń ṣe ni wípé kìí ṣe kóòtù yìí ló yẹ kí ẹgbẹ́jọ́ yìí wá kìí ṣe páwọn lọ́ọ̀yà ń pe kóòtù yìí ní kangaroo ìdí ẹ̀ ní ẹ̀tọ́ àti gbọ́ ẹjọ́ yìí nù tábàtì ní kìí ṣe wájú yẹn ló yẹ kí ọ̀rọ̀ ó wá ìtumọ̀ ẹ̀ náà ní pé èèyàn ò lẹ́tọ̀ọ́ àti dá sí i ní tí wọ́n wí nìyẹn ṣe ti gẹ̀ẹ́tì ẹ̀ ìyẹn ni àwa wá fìdí ẹ̀ múlẹ̀ pé kóòtù tó yẹ ká wá náà ní tóra mọ níta ń ṣe tọ̀ àwọn méjì ṣe atótónu síwájú ilé ẹjọ́ nù ó kù kí ilé ẹjọ́ wá wo èyí tó jòdòdó tó bá òfin mu tó bófin mu nínú àwọn méjèèjì tí kóòtù fi wá dúró lórí pé bóyá àwọn lẹ́tọ̀ọ́ àti gbọ́ ni àbáwọn ò ní ẹ̀tọ́ àti gbọ́ bó ṣe rí nìyẹn sà. ẹ dákun kí ni ìmọ̀ràn tẹ́ ní fún gbogbo àwọn tó wà lórí ayélujára àtàwọn tó ń wá bí ẹjọ́ yóò ṣe tètè parí àtàwọn tó sì tún ṣe àdákùn sórí ẹjọ́ yìí. ṣe rí ìmọ̀ràn mi ni wípé gbogbo ẹni tí ó bá dá sọ̀rọ̀ yìí kó fi ẹ̀mí òdodo dá sí i ká má fi ẹ̀mí inúnibíni dá sí i ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tá a fẹ̀sùn kàn tí ń bẹ ní ọgbà ìṣàtúnṣe ẹni yìí gbogbo àtàwà ń bí náà tẹ̀yìntẹ̀ ń gbọ́ mi káàkiri ayé ẹni tí èèbá ti wò ẹ lọ orí platform tó ti sọ àwọn ọ̀rọ̀ kéèyàn ó máa sọ wípé ẹ̀pọ̀n àfáà kínní ń bẹ lọ́wọ́ mi ẹ̀pọ̀n àfáà kínní mo ti kó lọ́wọ́ mo wá rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń dá sọ̀rọ̀ tó wá ṣe pẹ́pọ̀n bàbá títí tiẹ̀ ká ní ẹ̀pọ̀n bàbá tiẹ̀ ni wọ́n dárúkọ pé ẹ̀pọ̀n bàbá rẹ ni wọ́n fi ń ta òkòtó àti káàtì bẹ́ẹ̀ ṣé irú ọ̀nà tó gbà dá sí yìí ló gbà dá sí ṣé bó ti rí lẹ́mìí rẹ̀ yìí ni ó ṣe rí lẹ́mìí rẹ̀ ìmọ̀ràn mi fún gbogbo ẹni tó bá dá sí nìyẹn kéèyàn fọ̀rọ̀ rora yẹn wò kí kálukú wa ó mọ ọ̀nà tá gbà dá sí òfin tó mú ẹni tó sọ̀sọ́kúsọ tọ̀hún tí fi ń bẹ láhàámọ́ nísìn òfin náà ń bẹ ní párá fún ọ̀tọ̀ ń palẹ̀ mọ́ àti dá sí lọ́nà tó bá fi làákàyè dá sí òfin ni ó mú ọ náà o òfin ni ó mú ọ náà o torí tẹ́yìn bá sọ̀sọ́kúsọ lórí ayélujára nísìn àfi tó bá sá lọ tí wọn bá rí ọ tẹ́yìn tó sọ́sí ò bá rí ọ nìkan ló ní fi ara gba ọta òfin so ìmọ̀ràn mi fún gbogbo ẹni tí ó bá máa dá sọ̀rọ̀ ẹ rí i pé látara à ń dá sí i àwọn èèyàn ń dákun bí àwọn olóríire ẹ̀dá kan tí wọ́n jọmọ Nàìjíríà rere tí ìjẹ́ èèyàn wà lára wọn wọn èé ṣe mùsùlùmí wọn èé ṣe ọmọ Ìlọrin àmọ́ ẹ rí ìjẹ́ èèyàn lára wọn pé àwọn eléyìí ọmọlúàbí ọmọlábí ni wọ́n bí wọ́n ti rí òdodo dí ọ̀rọ̀ tá à ń sọ yìí tí wọ́n kódà ẹnìkan láti dọ̀bálẹ̀ lórí social media tí ń bẹ̀bẹ̀ wípé ẹ kó bọ́mọkùnrin ẹ tí ẹ sì tí débi tí tó dé yìí gbogbo orú àwọn èèyàn báyẹn àwọn èèyàn gidi nínú èèyàn nu àwọn àbá wa sì jẹ́ ká mọ̀ pé ànẹ́sọ àjìnẹ́sọ wà ákífàrò hómọlẹ̀ àǹjàṣù àrígidè èèyàn ààrẹ ẹranko dèèyàn pọ̀ láyé láàrin àwọn èèyàn gidi náà ni gbogbo wọn wà ẹ sì mọ béèyàn ti rí látara ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu torí náà gbogbo àwọn tá bá dá sọ̀rọ̀ ìmọ̀ràn mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè ni pé tẹ́ ọpọlọ rẹ kalẹ̀ wádìí pàápàá ọ̀rọ̀ sì fi àníyàn tó dáa dá sí kó wá fọ̀rọ̀ rora rẹ wò pé tó bá ṣèmi ni ṣébi tí ń ṣe yìí ní ìṣẹ̀ṣe èsì yẹn nìyẹn. Alhamdulillah. ẹ dákun ní àfikún. Yes sir. láti ìgbà tí ẹjọ́ yìí ti bẹ̀rẹ̀. Yes sir. títí di àsìkò sí àwọn nǹkan sì tún ṣe iye méjì lórí rẹ̀ pé ẹ̀sùn ẹ má ṣe ọdún ẹ má ṣe nínú ìdákẹ́bà àṣàlàyé rẹ̀. gbogbo kéṣìṣì tí ń ṣẹlẹ̀ nílọrin láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kò ní nǹkan kan ṣe pẹ̀lú kẹ́nìkan kó má sọdún kò sẹ́nìkan kan tó stọ́pù ẹnìkan kan kẹ́nìkan kan má sọdún kéèsì tí à ń torí ẹ̀ lọ tá à ń torí ẹ̀ bọ̀ kéèsì wípé ẹnìkan ba èèyàn lórúkọ jẹ́ lórí social media ó pè wọ́n lórúkọ tí èṣe tiwọn àṣà tí èṣe tiwọn ó attribute ẹ̀ mọ́ wọn ó parọ́ tí wọn ò ṣe mọ́ wọn ní tá à ń ṣe nu impression tí ò dáa ni ọ̀rọ̀ ìgbìyànjú àti dàlúrú incitement of the public and the populace
òun ni kéèyàn máa wá gbé ọ̀rọ̀ wọn fẹ́ ṣẹbọ kan wọn ò fẹ́ ṣẹbọ kan ni wọ́n torí ẹ̀ mẹ́nìkan nílọrin àwọn tọ́rọ̀ òye ni mo fi describe àwọn ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ àpárá ilé ọtí ẹni pé tá bá wà nílé ọtí kò sírú àpárá tí wọ́n dá kódà wọ́n máa ń fi hòhò àwọn òbí wọn ṣe tíátà tó máa fi dá àpárá nílé ọtí so ọ̀rọ̀ ọlọ́tí ni ọ̀rọ̀ aláìmọ̀kan ni kéèyàn máa da ọ̀rọ̀ wọn fẹ́ ṣèṣẹ̀ ṣe wọn ò ṣe kó máa dàpọ̀ mọ́ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ara wọn òfin tó dìlì pẹ̀lú méjèèjì ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe rí nìyẹn. ẹ dákun kó tó di pé a máa lọ sà èyí tí èmi fẹ́ béèrè ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín gbogbo wàhálà tẹ̀ tí ń ṣe é bọ̀ láti jọ yìí ọlọ́run ni ọbẹ̀ ẹlẹ́sàn yóò kọ́mọ́sà bá san ilé sùn. àwọn èèyàn ń béèrè pé wọ́n láwọn ń kó àwọn kan bọ̀ wá ní lọ́ọ̀yà pé wọ́n ń bọ̀ wá dúkùkù máwọn lọ́ọ̀yà lọ́rin pé wọ́n láwọn mọ sẹ́jọ́ àwọn lọ́ọ̀yà lọ́rin yìí lọ wọ́n wá dákọ̀ ẹnìkan tó kọ̀ rẹ̀ ga tó kọ́dà àyà wa bẹ̀rẹ̀ sí ní páwọn èèyàn ẹ dákun tó ń tọ̀hún náà wá nísìnyí àbíbò ni. ààrẹ nìkan kan látọ̀sẹ̀ mẹ́ta o ààrẹ nìkan kan látọ̀sẹ̀ mẹ́ta kódà àwọn tí ń dún kòkò àtàwọn tó ń fi ó kọ wọn dún kòkò àbúrò wọn o àwọn lọ́ọ̀yà àwọn ọmọọṣẹ́ wa kéékèèké tí wọ́n ń wá látijọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ àwọn náà ni wọ́n sì ń wá dòní nítorí kémi ó sọ pé ọmọọṣẹ́ wa ẹnu tèmi gbà kí n pè wọ́n lọ́mọọṣẹ́ mi torí pé níbi iṣẹ́ lọ́ọ̀yà wa seniority níbẹ̀ nǹkan bàbàrà ni èyí tá a bá sì tú tá a bá dálẹ̀ ọdún 23 mi tí n ti ń jẹ́ lọ́ọ̀yà ni tí n ti ṣiṣẹ́ lọ́ọ̀yà so àwọn yes 23 this is my 23rd year of being a lawyer and being in private practice within Ilorin and Nigeria as a whole. So in tó jẹ́ kẹ́nu tèmi ó gbà kí n fi pe àwọn ọmọdé wọ̀nyí àwọn mọ̀jẹ̀sìn lọ́ọ̀yà àwọn lọ́mọṣẹ́ wa nìyẹn. Àwọn náà ni wọ́n ń wá láti ìgbà náà tí wọ́n ń ṣe àrí àgbàlagbà lọ́ọ̀yà kan tó ti ju irú wa yìí lọ kó wá dún kòkò mọ́ wa ń bí à ń bèlè ń tà sí kò sí kòkò kun kankan tẹ́nìkankan ó dùn mẹ́nìkankan lọ́ọ̀yà kankan èé dún kòkò mọ́ yẹn ń kóòtù bí lọ́ọ̀yà bá gàǹgà tó bá gongo téyì rẹ̀ bá kan sánmọ̀ tí ò bá ní good case yóò fail ní kóòtù náà ni so ìkòkò kankan èé gba judgement. ẹjọ́ sá ìbéèrè kan wà. Yes sir. a gbọ́ pé wọ́n ti fún bàbá wa ìmáàmù ní invitation letter. Good of you sir. bàbá wa emir. Yes mo ti gbọ́ béèrè yẹn mo ti gbọ́ béèrè yẹn ẹ jẹ́ ń dáhùn rẹ̀ summarily ẹnìkan kódà lọ́ọ̀yà lolúwa rẹ̀ òun ló lọ ẹni ọ̀rọ̀ kan tí dúndún èkúté òun ló lọ Federal High Court lẹ́kọ̀ọ́ tó lọ fáìlì kéèsì against gbogbo àwọn personalities dẹ̀ dárúkọ yẹn wípé fundamental right tí àwọn oníṣẹ̀ṣe ó ti wà infringed àti ti àwọn tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ nílọrin yìí irú ẹ̀ lọ̀rọ̀ tí mo sọ irú ẹni bẹ́ẹ̀ ni inú àwọn aláìlágbọ́yé tí ń ṣẹlẹ̀ tí mo wí lẹ́ẹ̀kan ó da ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn ọ̀rọ̀ tí ó mọ̀ ní ń dá sí pẹ̀lú kéèsì tó lọ fáìlì wọ́n ti fáìlì kéèsì yẹn lóòótọ́ àwọn team of lawyers tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n sì ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àlùbáríkà ọlá apá amọ́ tá à ń ṣe ń yà yín òdodo là á sì ń ṣe ìdùnnú ni ó já sí. èmi rí ogún. àmì ya Rabbi àmì ya Allah. nínú information tí ń lọ wọ́n ń jó yé pé ìyá Ọ̀ṣun tí Olúwa túlẹ̀ wọ́n ní bóyá nítorí ti alálùkọ̀ àlẹ́ ṣeun kí bóyá nítorí tó jẹ́ ọmọ Ìlọrin tó jẹ́ kí gbogbo Ìlọrin ó forí jìn pípé ta ni Ọlọ́run gbà tí èso ọmọ Ìlọrin ni ẹ dákun ṣe bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọba wa ó sọ̀rọ̀ fún anú Al-Qur'ani Ọlọ́run ṣe àwọn àfáà mi wáyé man taba wa amala amilan saliha gbogbo ẹni tó bá ṣàìdá síwájú Ọlọ́run ọba tó dáa àwa mùsùlùmí nìyẹn o Ọlọ́run ọba wa sọ fún wa níta believe pé mẹ́rin bá ṣe àṣìṣe àbí àmọ̀ ṣe ẹ̀ṣẹ̀ síwájú Ọlọ́run gan tó bá wá túbá tó wá ṣàtúnṣe ara rẹ̀ zuma tada ó wá mọ̀nà Ọlọ́run ọba ó forí jiyàn principle tí Ọlọ́run ọba wa ń bá wa lò tí fi ń bá wa lò yẹn òun náà ni àwa mùsùlùmí fi ń bá gbogbo ẹ̀dá tí bá ń bá wa ṣe é lò ìyẹn ní ló fi já sí pé tẹ bá ríyàn tó bá ṣe àwa mùsùlùmí tó bá túbá pé ẹ̀dá kan forí jì mí mo mọ̀ pé ń ṣe é dáa a mójú kú òun bẹ́ẹ̀ kódà àwa náà ó tún kẹ́ ẹ bọ́lọ́hún tí máa kẹ́ àwa náà lẹ́yìn rẹ̀ n tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyá alálùkùrá nínú bí àwọn ẹlòmíì náà tí wọ́n ṣẹ̀ tán bá gbé àwọn èèyàn ń sọ pé àwọn ùláìkà o àwọn rìjálòn àwọn èèyàn
tá máa gbé àwọn èèyàn dìde bí àwọn ọmọ ìyá àti fámìlì ìyá wa lálùkùránì bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn dìde tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ gbogbo àwọn tó yẹ kí wọ́n ti lọ́ọ́ túbá táwọn èèyàn àwọn òun náà bá rí i pé àwọn èèyàn àwọn ò ṣeé dáa tá máa gbé àwọn tó tọ́ dìde lọ síbi tó tọ́ mo mọ̀ wípé Islam ti wà ẹ̀ sọ fún wa pé ká ja àjàdíjú ẹ̀gbin ní Islam ní ká kọ̀ ó sì ní káwa náà ó mọ̀ kọjá ààlà so à ń kọ ẹ̀gbin lọ́wọ́ báyìí ni bẹ́ẹ̀ni tó fẹ̀gbin rẹ̀ wá lára bá ti wá gbómi wá àtọ̀sẹ̀ tó nù tó fọ̀ tó ní ẹ̀fíríjì ẹ̀ mọ́ bínú kí ló kù jàn mọ́ kìí ṣe pé torí tí ìyá alálùkùránì jẹ́ ọmọ Ìlọrin torí Islam tó ní kí a máa mójú kúò ká sì ṣàforíjì kò sọ kódà kò sọ pé fún mùsùlùmí ẹgbẹ́ wa nìkan gbogbo ẹni tó bá ṣàṣìṣe sí wa lọ́dọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ṣàṣìṣe sí wa lọ́dọ̀ tó bá tọrọ àforíjì ni mùsùlùmí rẹ́dí àti foríjì nínú ẹ̀sìn wa ìtẹ̀sìn wa kọ́ wa nìyẹn ìyẹn náà sì ni culture tiwa nílọrin torí ẹ̀ láì fi ja àjàdíjú. lọ́yà wa ẹ̀ náà kò sí béèrè kan tó lásìsà. ó yẹ bí. ìmọ̀ràn olè ní fún gbogbo àwọn tí wọ́n ń dákú. ẹ lákòjá sọ fún wàláhùn mẹ́ta fún àwọn bàbá wa ní fàgbà lórí àwọn ní wọ́n ń ṣiṣẹ́ látàárọ̀ kọ́lọ́n kọ́ bá wọn mú ládàá rẹ̀ bá wọn lálẹ́ kí bá ti pọ̀ tó iná kúrò wàláhùn mẹ́ta mẹ́ta. bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu. Ayatul Kursi yìí kan lérí tiwọn àti gbogbo tí ń jẹ́ àwọn lọ́ọ̀yà pátá tí wọ́n dìde lérí ọ̀rọ̀ yìí ọlọ́mọdé ẹ̀ wó láíláí. Àmín. ọlọ́mọdé ẹ̀ wó láíláí. ọlọ́mọdé ẹ̀ wó láíláí. Ayatul Kursi. Àmín. Àmín. Àlàákùnmọ̀ ẹ̀yọ̀ kan gbogbo tó ń pè ní ìrànpadà síbi ọlọ́mọdé òde báyìí kọ́wọ́lá bí bàbá fàgbà ṣe tó ọlọ́mọ mú yín ìṣòro tí ó dé báyìí tẹ̀ fi ní rí ìsìlámù sí ọlọ́mọdé òde báyìí àlàákùnmọ̀ kan lápapọ̀ gbogbo wa bismillahir rahmanir rahim àlàákùnmọ̀ takasur. hatta zurtumul maqabir kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun ثم لترونها عين اليقين. gbogbo àwọn kọ́mítì gẹ́gẹ́ tí Ọlọ́run sọ ìpè ní mọ́lábíyà kúrú láhá lábíyà kúrú náàsà ẹni tí Ọlọ́run bá ṣe oore fún tí ọba mọ̀tẹ́dá náà bá ṣe fún kò ní dúpẹ́ adúpẹ́ fún gbogbo àwọn lọ́ọ̀yà wa Ọlọ́run ló lọ́pẹ́ o Ọlọ́run àwọlá bàbá wa mudirul markaz yóò wọlá bàbá wa àgbà khalifatul adabiya yóò la bàbá wa ń kọ̀rọ̀ yóò la àfa wa ń sàkámọ̀ yóò la bàbá mufti yóò la òbándómọ̀ yóò la gbogbo àwọn àfa wa pátá aláàyá ni mèmọ́sà ni gbódò fún ni kìtìjì fún ni àfa wa gbogbo iye wọn pátá nílọrin àfibẹ́lọ́ fún bàbá alágbàjì bàbá wa sàrùmí bàbá wa ìwó àfihànbẹ́lọ́ fún wọn gbogbo àwọn àfa wa pátá gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ̀ ń bẹ pẹ̀lú wa Ọlọ́run ní jẹ́ wó Ọlọ́run ní wó yín Ọlọ́run ní wó yín ẹ̀ sì ní ṣe iṣẹ́ yẹn ní sì ṣe gbogbo tí ẹ̀ máa rí bẹ̀ ní dùnnú Ọlọ́run ṣe fún yín bẹ̀rẹ̀ lórí gbogbo àwọn sáǹtà níbẹ̀ àwọn ọlọ́ọ̀lù àlí ni adélọ́dún ní gbogbo yìí wọ́n tẹ̀lé àtijọ́ ti bá ẹlẹ́ja ni àti gbogbo wọn àtàwọn àjọsí bẹ́gọ̀rẹ̀ náà wọ́n ń bẹ pẹ̀lú wa Ọlọ́run dákun má padà lẹ́yìn wọn o ọ̀làlá haúlà àwọn àṣewà yìí náà júdà náà insha Allahu làwọn mọ́lẹ́gàní méje bismillahir rahmanir rahim wà iná júndàná insha Allahu làwọn mọ́lẹ́gàní bùnà wà iná júndàná insha Allahu làwọn mọ́lẹ́gàní bùnà wà iná júndàná insha Allahu lahumul ghalibuna wa inna jundana insha Allahu lahumul ghalibuna wa inna jundana insha Allahu lahumul ghalibuna wa inna jundana insha Allahu lahumul. gbogbo àwọn mùnáfíkì ẹ̀sìn tí bá ń bẹ lábẹ́ wa tá a mọ̀ tọ́lọ́ sì mọ̀ wọ́n gbogbo wọn pátá
Ọlọ́run gbà wọ́n wọlé ní. Ìlú Ìlọrin ò bàjẹ́ lánàá látàrí àwọn gbogbo àwọn ọba tí ń bẹ kò ní bàjẹ́ lálẹ́ bàbá wa. Bàbá wọn bá Ìlọrin ṣe. Bàbá wọn bá Ìlọrin ṣe. Bàbá wọn bá Ìlọrin ṣe. Ọlá àlọ́ ọmọ ẹlẹ́kùn ìfẹ́ tí bàbá ń pè fún wa tá a bá déwájú ẹ̀ ìfẹ́ òun náà làwọn ń rí yìí. Ìtíyà òfin jà wá ní gbogbo àwọn ọmọ Ìlọrin tó jẹ́ lọ́ọ̀yà wa. Àwọn tá a sì kéwú náà à ń fi àdúrà náà lọ́wọ́ àṣírí yóò ní tú. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillah. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Alfa Barrister Dr. Ahmad Hussein Saddam Fọlọ́runṣọ́ Fágbà. Orúkọ mi òun ni lọ́yà Abdulkadri Adémọ́lá Bọ́lájí Àjàsà. Ẹ dákun èsì àbájáde Ta l'Ọlọ́run tó wáyé lẹ́ni èsì àbájáde tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́ni ó ní pé gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ wípé èní yìí tí wọ́n adjourn kéèsì fún òun ni láti gbọ́ preliminary objection ìyẹn PO tí àwọn first defendant counsel tí wọ́n file. So gbàtàdé dé kóòtù lẹ́ni àwọn lọ́yà tó jẹ́ lọ́yà complainant àwọn we were 20 in number àwọn lọ́yà tó represent complainant a jẹ́ 20 tí ẹni tó dẹ̀ lead wa tí wọ́n jẹ́ lọ́yà US imam àwọn ni wọ́n lead wa lẹ́nu. So lẹ́yìn ìgbà yẹn ni first defendant counsel àwọn náà announce appearance wọn followed by second defendant counsel. Meanwhile first defendant counsel tí wọ́n announce appearance wọn wọ́n announce appearance wọn pẹ̀lú àwọn méjì kan náà fi jẹ́ mẹ́ta. Àwọn tó wá represent second defendant tí wọ́n jẹ́ bàbá Tede àwọn ni Alhaji Adégòkè. So bí lẹ́yìn ìgbà tí wọ́n announce appearance lọ́yà first defendant àwọn wá dìde tí wọ́n jẹ́ MK Ògèlé àwọn wá dìde wọ́n wá ní àwọn fẹ́ kí kóòtù kí wọ́n àárẹ̀ Ta l'Ọlọ́run then kí wọ́n fún ní kí wọ́n gbọ́ plea ẹ̀ wípé kí wọ́n take plea ẹ̀. So ìgbà tí wọ́n sọ yẹn kóòtù wá jẹ́ kó yé wọn pé as it is ìkan tó wà níwájú àwọn presently ó ní ọ̀rọ̀ preliminary objection kì í ṣe ọ̀rọ̀ arraignment làwọn adjourn kéèsì yìí fún. Nígbà so èwo ni wọ́n fẹ́ nínú méjèèjì ṣé wọ́n fẹ́ káwọn arraign ẹ̀ ní kí wọ́n withdraw preliminary objection wọn àbí kí wọ́n go on pẹ̀lú preliminary objection wọn kó ṣẹ̀ṣẹ̀ wá arraign ẹ̀ proper after tí court bá determine issue of jurisdiction because jurisdiction PO tó file wọ́n fi challenge jurisdiction court ní pé bóyá court ò ní agbára láti gbọ́ kéèsì yẹn on the grounds of pé a ti abuse the court process. So court wá ní ẹ̀yin tẹ́ ti allege court pé court ò lágbára láti gbọ́ kéèsì yìí substantial case. How come tẹ́ wá ń béèrè tẹ́ ń seek fún indulgence court wípé kí court jẹ́ kí wọ́n arraign Ta l'Ọlọ́run àti bàbá Tede then kí wọ́n wá take plea. So ẹ ti already tie hands court already. So gbà tẹ́ bá tie ẹ̀ the only way tí court lè fi arraign ẹ̀ ó ní kí ẹ untie ọwọ́ kẹ untie hand the court and the only way to do that is for them to withdraw their preliminary objection. So court wá fún wọn ní choice pé you can decide whichever one you want but at the end of the day lawyer Ta l'Ọlọ́run first defendant tó padà sọ pé àwọn fẹ́ withdraw preliminary objection wọn immediately tó ń sọ ni àwọn lọ́yà tó jọ wá làwọn tí ń ṣẹ́ wọn lè kan náà pé aláyé kí ló fẹ́ fa gbélé náà ẹ ṣe máa sọ pé fẹ́ withdraw ẹ má withdraw náà kíní kan ẹ lè withdraw. So court wá observe pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa fa argument láàárín wọn. If care is not taken the responsibility ká má tiẹ̀ lè ṣe nǹkan kan lè ní mọ́. So court wá ní òun kè nígbà tọ́rọ̀ ti rí báyìí òun máa fún yín ní 15 to 20 minutes láti lè fi iron things out kẹfì put the house in order. Àwọn máa lọ fún recess court wá rise náà fi wá lọ fún recess. So ìgbà tí wọ́n máa dé
padà after 25 minutes so wọ́n sọ fún court pé àwọn ti conclude wípé àwọn fẹ́ go on pẹ̀lú preliminary objection táwọn file court wa ní no problem since you are ready to go on with the PO then go on then proceed so wọ́n dẹ̀ move preliminary objection wọn application wọn wọ́n move preliminary objection wọn address court then later second defendant counsel tó jẹ́ ti lọ́ọ̀yà bàbá Tede àwọn jẹ́ kí court mọ̀ pé as far as is concerned àwọn believe pé court ní jurisdiction court ní power láti gbọ́ case yẹn nígbà àwọn ò ní any issue pẹ̀lú yẹn so ó shift sí ọ̀dọ̀ tiwa láti pé ká reply ká react sí counter sí preliminary objection tó file so àwa náà dẹ̀ ti already file counter affidavit láti fi response sí nǹkan tí wọ́n file so leading counsel wa wọ́n address court in respect of our counter affidavit àti written address wa so wọ́n dẹ̀ underbrate wọ́n cite àwọn authority kọ̀ọ̀kan again láti fi buttress point wa láti fi substantiate àwọn position wa so after that so kò sí kan tí ó kàn mọ́ ju pé kóòtù ní àwọn ò lè give ruling immediately and the best for them is for us to take another date ordinarily kò wà convenient for court because the court only sits on Monday and Wednesday so for that reason court ní in the interest of justice because justice is not meant for one person and justice is not a one-way traffic it's a three-way traffic so it's better the justice is for the complainant is for the defendant and is for the community or society at large the state so that's why the court fi ní okay in the interest of justice so àwọn ò fún wọn ní Monday date tí ò ní jìn rárá léyìí tó túmọ̀ sí pé ìjọ mẹ́jọ sísìn ni wọ́n máa padà wá láti wá gbọ́ ruling court bóyá kóòtù máa rule ipa àwọn ní jurisdiction àbí àwọn ò ní jurisdiction ibẹ̀ tó bá dijọ́ Monday kí gbogbo á tó padà wá sí court so èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn ní kóòtù nìyẹn. fún ìdí èyí ní títí dì sí wọn ò sì ti gbàgbọ́ náà pé kóòtù yìí ṣe arúmọjẹ láwọn lọ́ọ̀yà wọn. àwọn lọ́ọ̀yà wọn ti mọ̀ pé kóòtù ń ṣe arúmọjẹ ní tó fi lè mú lọ́ọ̀yà second defendant tó fi sọ pé òun believe pé kóòtù ní power ó ní jurisdiction láti gbọ́ kéèsì yẹn definitely àwọn náà ti ṣe research wọ́n ti ṣe assignment lábẹ́lẹ̀ wọ́n ti padà discover pé kóòtù yìí o kóòtù tó lágbára ni o because it's not just ordinary area court I'm sorry to use that word because to them wọ́n máa wò pé ordinary area court kan kìíní kan even area court ó ní jurisdiction ká tó wá sọ upper area court tí ò ń ṣe adájọ́ kan lójókòó adájọ́ méjì tó jẹ́ pé kóòtù upper area court ń gbọ́ àpíìlì láti area court tó jẹ́ pé power in terms of hierarchy upper area court ó ní hierarchy ó wà powerful ó ní unlimited jurisdiction gẹ́gẹ́ bá sọ sẹ́yìn wà láti gbọ́ any case apart from issue of murder àwọn capital offences ṣóyè báyẹn so ó ti wà glaring sí everybody àtàwọn lọ́ọ̀yà everybody pé kóòtù yìí o is a court of competent jurisdiction so ọ̀làdẹ̀ni we are coming to court ní magistrate court in respect of bail application tí wọ́n file síbẹ̀ so a fẹ́ wá lọ́la láti wá wò ká move application wa ká move application wọn káwa náà ká sọ̀rọ̀ nípa counter tí a file to that effect so kí court decide lọ́la náà again bóyá wọ́n fún Talọ́lọ́run ní bail àbí wọn fún but as far as we are concerned àwa lọ́ọ̀yà tá a wà fún complainant àwa mọ̀ pé by law is entitled to bail everything is at the discretion of the court tí kóòtù tó bá dọ̀la tó bá ní àwọn fún ní bail so be it ní any problem pẹ̀lú bail ẹ̀ so far tí kéèsì ṣì wà pending ní court tá a dẹ̀ ṣì ready láti continue kéèsì
until final determination of that case. So we are good to go. We don't have any problem with his bail. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. ìdákùn ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó wà lórí ayélujára pẹ̀lú bó ṣe ń dá sí ọ̀rọ̀ yìí bí ṣe ń lọ. Ìmọ̀ràn tí mo ní fún wọn òun náà ni ìmọ̀ràn tá a ti ń fún wọn náà láti ilẹ̀. Kò síjọ́ ta wá sí kọ̀tà ní sọ pé a fún wọn nímọ̀ràn. It is left to them kí wọ́n follow ìmọ̀ràn torí we are for peace. A dẹ̀ ní anybody sínú. Gbogbo ìjà tí àwọn complainant àwọn client wa ń jà ìjà ẹ̀tọ́ náà ń jà wọn ò jìjẹ́ bí. Òun náà la ṣe sọ pé ìwọ náà fi ọ̀rọ̀ ṣírò ara ẹ wò fi abẹ́rẹ́ gún rẹ̀ kó tó fi gún ẹlòmíì kó wo bó ṣe rí lára. Orúkọ nǹkan tó wà very very important tó jẹ́ pé òun gangan owó gan ò lè rà. So kéèyàn kan wá jí kó borúkọ èèyàn jẹ́ léyìí tó dẹ̀ wà rampant everywhere social media here and there àwọn èèyàn ká kún anything wọ́n ti rí as normal lifestyle pé kí ló wà ń bẹ̀ náà mo kàn lè bu anybody mo lè ṣe ba èèyàn kan lórúkọ jẹ́ kò concern mi. Àwọn míì tí ẹ tún máa ń make reference sí pé ẹbí president àwọn ti burí àwọn ti ṣe kínní rí àwọn míì á ní governor kan àwọn míì ò ní. It is a matter of choice. Ìtí lágbájá A lè gbà B lè má lè gbà. Tó bá bú bàbá A tó bá bàbá A jẹ́ tó bá bàbá A jẹ́ tó sọ pé nǹkan báyìí ni bàbá ẹ̀ ọmọ àlè ni A lè rí àsí pé kóun kàn overlook ẹ̀ kóun condone ẹ̀. Tẹ́ bá ṣe the same thing fún B lè rí àsí pé nǹkan tó yẹ kóun follow kóun take legal action fún. So for the fact pé àwọn kan wọ́n ti bà wọ́n lórúkọ jẹ́ rí tó jẹ́ public figure tí wọn ò react tí wọn ò arrest tí wọn ò prosecute anybody does not mean pé tẹ́ bá ṣe fún ẹlòmíì yẹn òun náà gbọ́dọ̀ follow suit pé torí àwọn kan ti wave ẹ̀ rí kóun náà wá wave ẹ̀. Ìrìn ọ̀rọ̀ ká wa lára ju ara wa lọ. Orúkọ wa ó pàtàkì sí wa ju ara wa lọ. Wọ́n lè bu ọ̀rọ̀ oúnjẹ ẹlòmíì ẹ lè bú bàbá ẹlòmíì ẹ lè normal lè lẹ́lòmíì ẹ lè ní ẹlòmíì ò ń dọ̀ràn ẹlòmíì ò dẹ̀ value orúkọ ẹ̀ kò value tẹbí ẹ̀ kò value tara ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá value orúkọ ẹ̀ tó value ti ìjẹ́ nìyẹn ẹ lè ní kókò fọwọ́ lẹ́rán báyìí kán bà orúkọ ẹ̀ jẹ́ kán attack personality ẹ̀ kán assassinate character kẹwàá ní kó dákẹ́. So ọ̀rọ̀ máa ń dùn wá jura lọ. Bọ́n bá fún president tí ò bá sọ̀rọ̀ ó lè ní reason tí president ò fi sọ̀rọ̀. Tí wọ́n bá bà president ló kọjá àbí governor tí ò bá wí nǹkan kan ó lè ní reason tí ò fi wí nǹkan kan. So ìyẹn ò wá mí pé anybody ni ò lè sọ̀rọ̀ tí wọ́n bá bà lórúkọ jẹ́. Ìyẹn ò mí pé anybody ni ò wá ní right lábẹ́ òfin láti sue fún action civil or criminal action against ẹni tó bà lórúkọ jẹ́. So ẹ jẹ́ ká get it right. Èébú ó yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́. Orí ò pé ó yá wèrè ní ọmọ kò ní dáa fún ẹ èébú ni just a vulgar abuse. Tó bá ti ní pé bàbá yìí ó ní òòṣà nílé tó ń bọ̀ lágbájá ó jalè lágbájá armed robber ni lágbájá ó rèpù lágbájá ó ṣègbà àwọn nǹkan báyẹn tó lè tánìṣì ìjọmọlúàbí méje yàn ìbanilórúkọjẹ́ nìyẹn. So ó yàtọ̀ sí ordinary orí òpè ó yà wèrè. Even wọn máa lè tá a fi ń ṣeré defamation ni tó bá yẹ kó bá mìíní ẹ̀ tó jẹ́ pé ibi tó ti sọ ibi tó ti ní weight ni tó ní lágbájá yìí ọmọ yín gbogbo àwọn ọmọ tẹ kú bí fún bàbá lágbájá ìbọn màlẹ gbogbo wọn ṣe bá àmọ́ tán wọn. Ọ̀rọ̀ tó rọ aṣọ yẹn ó ti bà lórúkọ jẹ́ ó ti alẹ́jẹ́ pé ọmọ àlè ni ó bí fún ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ yẹ kí ni kó lẹ́rù ẹ̀ sí kó pẹ́rù ẹ̀ síta àbí kó sọ pé òun kọ́ lòun làwọn ọmọ nìyẹn. So ẹ jẹ́ kí ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó wà lórí social media ní nutshell ní pé ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa ẹ jẹ́ ká mọ̀ irú ọ̀rọ̀ tá máa sọ ẹ jẹ́ ká mọ̀ pé bí ìwọ ṣe ní right láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn kan ní right láti protect orúkọ wọn àti personality wọn làwọn náà ní right láti protect personal liberty wọn ìjọmọlúàbí wọn. So gbogbo ẹ̀tọ́ lábẹ́ òfin tó o ní
bẹ́ẹ̀ náà làwọn kan náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin yẹn láti wí pé tó bá sọ nǹkan kan tó against àbí tó tàbùkù wọn àwọn náà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fi ọwọ́ òfin kan fi tọ́. So gbogbo wa ẹ jẹ́ ká máa rántí, ẹ jẹ́ kó wà at the back of our minds anytime tá a bá ń ṣe nǹkan, ẹ jẹ́ ká máa rántí pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ṣé bí mo ṣe lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ làwọn kan náà ṣáwọn náà lẹ́tọ̀ọ́ pé nǹkan tí mo fẹ́ ṣe kò ní affect interest ẹlòmíì náà nítorí bá ti fẹ́ ṣe tí ó affect interest ẹlòmíì tí ó dá wàhálà bá ẹnìyẹn tí ó kó dààmú bá irú nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká avoid ẹ̀. Ó ti yé báyẹn, ẹ jẹ́ ká avoid ẹ̀ totally. Kò sí fundamental right tó wà absolute àti sọ kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì. Bó o ṣe ní right to life ipò gbúdọ̀ gbáyé òfin tún lànà ńlẹ̀ tí wọ́n fi lè fi deprive ẹ ní right to life tó lè fi gbẹ̀mí yàn. It's not absolute. O lè sọ pé torí mo ní right to life láti gbélé ayé kó pààyàn kó máa expect kan máa pẹ́. O lè torí pé o ní right to life láti gbé ayé kó lọ rob with arms kó expect kíjọba máa yẹgi fún ẹ kan máa pẹ́. O lè torí pé o ní right to life kó lọ commit àwọn capital offences tó jẹ́ pé penalty death by either hanging or by firing square. Ṣé you understand? So bí gbogbo ẹ̀ bó ṣe rí nìyẹn. O lè torí pé o ní right of freedom of speech kó rò pé àwọn kan náà ò ní right láti protect integrity àti liberty wọn. So o lè torí pé wọn náà ní freedom of religion kó wá máa fi religion ẹ̀sìn tiẹ̀ activities tiẹ̀ kó fi máa ní àwọn kan lára. In as much tí religion ẹ tó permit ẹ láti ṣe ẹ̀sìn tiẹ̀ constitution tó fẹ́ ní àyè àti ṣẹ̀sìn ẹ òun náà ló fún àwọn kan ní right pé ẹ̀sìn tí wọ́n náà ń ṣe kò gbúdọ̀ affect right ẹ̀sìn àwọn kan. Tó bá ti ní right àti pé o fẹ́ máa ṣẹ̀sìn kó wá torí pé you have freedom of religion ṣe understand kó wá sọ residential area táwọn èèyàn ń gbé kó sọ di church kó máa ṣe fellowship ń bẹ̀ kó wá dìde lóru ọ̀gànjọ́ kó máa gbàdúrà kíkankíkan kó máa disturb neighbor ẹ̀ tó jẹ́ pé òru yẹn lòun fi sùn tiẹ̀. Ṣé àwọn pé right tí wọ́n ní tó pé o gbúdọ̀ fi ṣàdúà tẹ́sì tẹ́ gbẹ́ ẹ láyè pé o lè jíròrò ẹ̀sìn tẹ́ gbẹ́ ẹ láyè pé kò ṣàdúà ẹ̀sìn tẹ́ gbà ẹ láyè pé kò practice ẹ̀sìn tó bá wù ẹ́ but right ẹ ti ń affect àwọn kan níbi tí wọ́n ti ń ṣe ìṣòru àbí tí wọ́n ti ń ṣe àdúrà àbí tó náà ń ṣe èyí táwọn muslim máa ń ṣe àsàlátù tajud. So it's applicable to everybody bí you a muslim or christian tó bá ní òun ṣẹ̀sìn má fi ní anybody lára. Má tó pẹ́ sí ìgbẹ́ láyè kó dìde lóru kó yan náfìlà kó ṣàdúrà kó wá dìde lóru kó wá máa pariwo kí nébù ẹ̀ kó máa ríbi sùn kó máa ṣe láìláìláìlá aláàgbà kíkan kó máa ṣe tó bá ti ṣe báyẹn tó bá ti affect oorun nébù ẹ̀ ìwọ náà ẹnìyẹn ní right àti sú ẹ torí gbogbo oníkàkù ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Bí wọ́n bá ní o lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan àwọn kan náà ní ẹ̀tọ́ ipe kan stop ẹ láti má ṣe nǹkan yẹn. So gbogbo eléyìí òun ló fà ká tó ṣe nǹkan kan ká tó gbégbèsè ẹ jẹ́ ká kọ́kọ́ máa consult àwọn tí wọ́n bá ní ìmọ̀ nípa òfin jù wá lọ wọn ó lè guide wa so that a ní lè fall a victim a ní lè jẹ́ victim of circumstance. Tó bá yẹ pọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbàmọ̀ràn tó ń wádìí àbí tó ń béèrè kó tó ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ ò ní máa jì sí ọ̀fìn wàhálà àbí dààmú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bára wọn. So bí ìmọ̀ràn mi fún gbogbo èèyàn tó wà ní social media àti apart from social media gbogbo activities tí a bá ń ṣe in our daily endeavour ẹ jẹ́ ká máa rántí pé ká tó ṣe nǹkan ṣé n tí mo fẹ́ ṣe yìí ṣé kò ní affect ọmọlàkejì mi be it a Christian or a Muslim or oníṣẹ̀ṣe whatsoever. Ní tó bá ti ń ṣe tó o bá ti ronú ìdàkejì ibẹ̀ ṣé n tí mo fẹ́ ṣe yìí ṣé kò ní affect èèyàn tó bá ṣe tán tó bá di pé ó affect ẹnìkan àwọn tí ó affect yẹn wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣe kíni láti seek fún legal redress. So bí ìmọ̀ràn mi ṣe jẹ́ nìyẹn fún gbogbo àwọn èèyàn lápapọ̀. ẹ dákun awuyewuye kan lọ lórí àwọn èèyàn wa nílọrin àwọn mẹ́sàn-án tí wọ́n fi òkè lẹ́jọ́ ẹ dákun ṣé lóòótọ́ ni àbí. Lóòótọ́ ni wọ́n pe lọ́ọ̀yà kan lẹ́kọ̀ọ́ wọ́n pe
àwọn èèyàn 9 lẹ́jọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ. Wọ́n pe Inspector General of Police, Commissioner of Police ti Kwara State, wọ́n pe Chief Imam Ilorin, wọ́n pe bàbá wa náà S.O. Mohammed tí wọ́n jẹ́ Secretary Council of Ulama, wọ́n pe wọ́n lẹ́jọ́. Wọ́n pe Council of Ulama as a body, as a registered trustees, wọ́n pe àwọn náà ní ẹjọ́. Wọ́n pe Magistrate Court, gbogbo Magistrate Court tó wà ní Kwara State, wọ́n pe wọ́n náà ní ẹjọ́. Wọ́n pe àbáwọ̀ Òkútagídí, wọ́n pe àwọn náà ní ẹjọ́. Wọ́n pe Correctional Center, wọ́n pe àwọn náà ní ẹjọ́. So àwọn tí wọ́n pè ní ẹjọ́ nìyẹn. Ọjọ́ Wednesday ní kéèsì yẹn come up ní Ìkòyí Federal High Court lẹ́kọ̀ọ́. And alhamdulillah báyẹn sọ̀rọ̀ yìí àti gbéradì àti rẹ́dì, kódà lọ́la tá a bá ṣe ń ṣe tán ní kóòtù bí lọ́la la máa gbé flight lọ sẹ́kọ̀ọ́ inshallah. Tá a bá ṣe ń ṣe tán lọ́la ní kóòtù bí la máa gbé flight lọ sẹ́kọ̀ọ́. Àwọn bàbá wa náà lọ́yà àgbà Yusuf Ali SAN, àwọn wọ́n wà in charge matter yẹn fully together with our team àti ọ̀gá wa Adélọ́dún. So inshallah àjọ ń lọ sẹ́kọ̀ọ́ lọ́la ni lágbára Ọlọ́run pẹ̀lú àwọn ọ̀gá wa SU Imam àti àwọn ọ̀gá wa YY Ajíbádé. So àpọ̀ báyẹn tá ń lọ, so ẹ̀rọ bà wá, iṣẹ́ tọ́lọ́run bá kọ mọ́ wa ni, bọ́ bá gbé wá báyẹn ẹ̀tọ́ wa náà ni ká lọ defend allegation tó bá fi kan àwọn bàbá yìí àbí tó bá fi kan Ìlọrin àṣewò, so àbí Islam, bó ṣe rí nìyẹn. Because mùsùlùmí ni wá, no doubt about it, mùsùlùmí ni wá tọkàntọkàn. Ká yọ tí pé à ń ṣiṣẹ́ torí rán wa, ṣùgbọ́n bá yẹn ń ṣiṣẹ́ torí rán wa náà, bàbá tún rí ẹ̀gbin tó fẹ́ jẹ Islam àbí tó fẹ́ jẹ àwọn olórí wa nínú ẹ̀sìn, bí ọmọ tó bá jẹ́ ọmọlẹ́yìn rere tó sì jẹ́ ọmọ tó jẹ́ pé ó mọ nǹkan tó ń ṣe tó sì understand ẹ̀sìn ẹ̀ yé, kò ṣe ìdìgbà tó bá tó fìwé pè ẹ́ pé lágbájá àwọn náà wá dá sí tó wà nílẹ̀ yìí, kódà kan máa pè ẹ́ as a lawyer, tó ti pẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó kan ẹ̀sìn mi ni, ẹ̀tọ́ ọ̀yàn ó dá sí pé ẹ jọ̀ọ́ ibo lèmi náà ti lè ti kọ́ mi láti fi assist ẹ̀sìn mi. Bẹ́ẹ̀ náà ni tó wáyé pọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì náà ló ṣẹ̀ sí àwọn Christian, àwọn náà ní àwọn Christian tó jẹ́ pé lọ́ọ̀yà rẹpẹtẹ. Àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà láwọn lọ́ọ̀yà wọn táwa dẹ̀ mọ̀ lára nígbà tí kéésì ti bẹ̀rẹ̀ àti ráwọn lọ́ọ̀yà tó pé ìṣẹ̀ṣe pọ́nbélé ni wọ́n, táwọn náà dẹ̀ wá dúró ti ìṣẹ̀ṣe wípé àwọn wá dúró ti ìṣẹ̀ṣe ẹ̀sìn àwọn. So kò burú nù káwọn náà ní ẹ̀sìn ti wá tí nǹkan kan bá fẹ́ tàbùkù lọ́nà òfin, tọ́lọ́run bá dẹ̀ ní káwa náà ní knowledge níwọ̀nba ti wá bí làákàyè wa ṣe mọ̀ láti fi defend ẹ̀sìn wa nílànà òfin, láì ṣe ti jàgídíjàgan, láì ṣe ti wàhálà, láì ṣe ti violence à ń jà. So kò sí tó burú nù ẹ̀. So tíjọ́ Wednesday tí ò bá sí strike àwọn NLC níjọ́ Wednesday, nígbà tí ó bá fi di wòyí Wednesday á ti wà lẹ́kọ̀ọ́, á ti máa ṣe kéèsì lọ lọ́wọ́ báyìí ní Èkó. So bó ṣe rí nìyẹn. So lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà Esquire. So ẹ ṣé gan, Ọlọ́run wà pẹ̀lú.